السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين إلى أولين والآخرين، والصلاة والسلام على أشرف المرسلين سيد الكونين والذكرين وإمام الحرمين وعلى آله وصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أكيولون أترك فون أسواجوا أترك فون أسواجوا غاوا نبي محمد صلى الله عليه وسلم. Ikiolon kama baba wa Sheikh Adam Abdullah Al-Ilori rahimahullahu ta'ala, ederi baba wa Sheikh Kamaluddin Al-Adabi, baba wa Sheikh Lagbaji, baba gbogbo àwọn ẹni Ọlọ́run pátá Ọlọ́run bá wa kẹ́ wọn, baba Mudirul Markaz hafizahullahu wa ra'a, àlékún ẹ̀mí gbogbo àlékún àlàáfíà Ọlọ́run bá jogún rẹ̀ fún wọn. Àwọn ni wọ́n tukọ̀ Markaz, ẹ rí pé bọ́lọ́run ti ṣàánú Markaz látọjọ́ ayé Sheikh Adam, bẹ́ẹ̀ náà ló ṣàánú rẹ̀ lónìí, wallahi al-azim. Tabani Sheikh Adam ulugun fil hayati wa fil mamati. Ojúṣe Adam ọ̀dẹ̀yìn wọn náà dá, wallahi baba Mudirul Markaz ló ṣiṣẹ́ débẹ̀. Markaz ń ta lẹ́nu nínú mímọ́, Markaz ní haraka, Markaz ní gbogbo nǹkan. Baba Mudirul Markaz ló hayyaja kálukú ló bí àti fa nǹkan wala mọ́jú wọn lápára síbò. Haza wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shahada bir Rahman. Mo fi Ọlọ́run ọba tó dá mi tó dá lẹ̀ tó dá gbogbo nǹkan mo fi búra. Ìsàbò sí èèyàn o. Èmi èsì ní ọ̀tẹ̀yàn nú. Èmi èsì dìtẹ̀yàn. Lédi ọ̀rọ̀ Markazi ufdi karuhi. Bó ti rí nánu. Tí ń bá wá jáde. Ní jáde pé mo fẹ́ fi tako Afa Abdulaziz Al-Muhaddis. Èmi nu Ọlọ́run. Àbí mo fẹ́ fi járánkì Afa Abdulaziz Muhaddis. Èmi nu Ọlọ́run. Àbí kó jẹ́ wípé inú mi ò dùn sí gbogbo nǹkan àfá àbí tèmi náà, èmi náà Ọlọ́run. Wallahi al-azim, ìjáde tí mo jáde ńjọ́ sí, mo jáde ní ìjáde haraka nìkọ́ṣọ́ ilmi, mo pè é pé àbá tí máa ṣe nú class ẹ máa ṣẹlẹ̀ nígbà tá fi wà ní marahilu sanawiya tá máa fa kéwú láàrin ara wa. Nígbà tá tún wà ní diploma, a máa fa èmi àti gbogbo àwọn ọ̀rẹ́ mi apọ̀, àwọn Sheikh Sọ́lí ẹ̀sìn ní òbí wa, àfábla gbogbo wọn pátá pọ̀ bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọ Markaz sọ pé nǹkan kan náà ni. Bẹ́ẹ̀ náà nígbà tí mo tún fi wà ní Jami'a Al-Hikima ń bì, bẹ́ẹ̀ náà ni haraka yẹn máa lọ. Tó gbogbo marahilu mi pátá ni. Ìgbà tí mo tún fi bẹ̀rẹ̀ magisteri, ẹnìkan bẹ olókọ́ mi náà, ọmọ ìyá mi ni kò ṣe gbàgbé, ó ní Mudiru Madrasa Ibadillah. Àkọ́kọ́ jìnà síra wa ni látàpá ń fa kéwú ọ̀mí àtàfà lápàdà àjọ rẹ̀ jù. Mudiru Madrasa Ibadillah Sheikh Suleiman Yusuf Adéwuyì látara pé àfà ní fasọ́ ó ní tọ̀lákọ̀ àràbíyà wà kárùkọ́ prúfù bí àyè tó bá ti wá. Bẹ́ẹ̀ wá ní gbogbo bí mo ti pàdé ọ̀rọ̀ mímọ̀ láyé. Ìgbà mo rí Markazi ufdi karuhi, mo fi Ọlọ́run ọba tó dá mi fi búra. Mo sọ̀rọ̀ ni àwọn kan jáde bí ẹni tí wọ́n pè ní Al-Fulani, wallahi wo fídíò rẹ̀ láti pìlẹ̀ dìsìn dé parí. Nígbà mo ti rí pé ó ti fi bínú bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí mi. Àmọ́ wọn bá tí mo gbọ́n bẹ́ẹ̀ mọ́kàn pé zalika mablaghun min al-ilm. Àwọn eléyìí ò lè ṣe nẹ́gdù. Ọ̀tọ̀ ní ká gbọ́ tíra yé, ọ̀tọ̀ ní ká gbọ́ tíra. Ẹgbẹ́ tíra fáyẹn ni pé wọ́n náà kọ̀rẹ́tì tí máa ń bẹ́ mi kí ni àwọn eléyìí ọ̀gbọ́ yé. Ẹ ṣàlàyé kéwú, ọ̀tọ̀ ní eléyìí lè gbé ó lè sọ èbó àmọ́ tí ń sọ, ọ̀tọ̀ ní àwọn tí ó wà tọwọ́ bọ̀ pé akíní yọ kọ̀rẹ́tì. Kálímà fàdá afẹ́fì nǹkan pààrọ̀, afẹ́fì nǹkan yápọ̀, lábúdà min bá ìlbádàlì, èmi sọ fún yín pé lábúdà min bá ìlbádàlì àwọn bá ilẹ̀ ẹ̀wàd, nǹkan kan náà ni àbọ̀rọ̀ rí kọ̀lẹ́tìrà tá fi pààrọ̀. Fàdá ò lè ẹfẹ́fì nǹkan pààrọ̀ nǹkan, mo fẹ́ fi ẹ̀mí pààrọ̀ nǹkan, àbí mo fẹ́ fi tíra, mo pààrọ̀ tíra yìí, mo pààrọ̀ owó yìí, mo fẹ́ ra ráìsì pẹ̀lú owó, ó bọ̀rọ̀ pààrọ̀ rẹ̀ bílì. Ishtaraitu al-kitaba, mo ra tíra bilimali pẹ̀lú owó bidirhami. Báyẹn wọ́n pè ní báwùlì bádàlì, báwù yẹn wọlé tọ́ntà ẹ̀ bá nídìí mọ́, owó lè nídìí, tíra mo nídìí, ìrẹ́ náà ni fàdá. Àwọn eléyìí zani mo kàn ń pè bí àgbọ́yé wọn ti mọ nìyẹn. Èmi ò bínú ẹnìkan o, èmi ò bínú ẹnìkan o, wallahi al-azim, èmi ò bínú ẹnìkan. Débi táwọn kọ́mọ wá láwọn máa sọ̀rọ̀, èmi kàn jọ yẹ ni
وأقر على ذلك بأن فدا لا يتعدى إلى مفعولين لا بد من باء البدل سبيرو لا ندم لا ترى يساتي مركاسي سي بابر ولتو متروكو بابر ولتو تبا باتي انت با ندم بابر ولتو نينو فدا لا وين كو àwọn yi níbo ni marala yin ilmiya kin mustawa ilmi àti wọ́n tó ń gbìjà tẹ́ tó ń gbìjà ẹ̀ mo bẹ́ẹ̀ nìkan bínú nàbí mo ń dìtẹ̀ nìkan àṣẹ́rẹ́ kó gbà ní gbogbo àwọn ọmọ yìí àìlẹ́kọ̀ọ́ gbà ó wà lára gbogbo wọn kí wọ́n mọ wá jáde kọ́ ọmọ wá sọ̀rọ̀ sí mi kí wọ́n wá jáde gbogbo àwọn wọ́ọ̀dù tó ń gbé wa ọ̀ọ́kàn ká jáde ní asbama kana fil kitabi masturan bí wọ́n ti kọ́ kalẹ̀ sínú tírà ló ń gbé jáde ó yẹ kí wọn ò lè ṣe nẹ́kdù ipe kí ni fàdá kí ni ń sọ̀rọ̀ ń parẹ́ ara yẹn náà dá sí ẹ fẹ́ fi nǹkan pààrọ̀ nǹkan ẹ fẹ́ fi nǹkan pààrọ̀ nǹkan nínú èdè lárúbáwá bọ̀rọ̀ ní báwo ni yọ wọlé tó ń tẹ̀ ní ìdìmọ́ tó ń pè ní mọ̀túrúkù ọlọ́run àmọ́ sọ pé yashruna al-hayata dunya bil akhirah àwọn sọtí ẹ bá ní mọ́ ra nǹkan yìí mọ́ ta nǹkan yìí rẹ̀ náà ní fàdá mo fi nǹkan yìí pààrọ̀ mo fẹ́ fi nǹkan yìí yá nǹkan ṣé ya Rabbal alamin ẹ wo àbòsí ṣíṣe ẹ wo àbòsí fún ìmọ̀ ẹ wo àbòsí gbogbo tí kálukú yìí sọ first note wà ń bẹ first note ń bẹ lọ́wọ́ mi o kọ́lá kò sí lọ́ọ̀ mi nìkan ẹ mọ̀ pé àwọn ẹni mi ń bẹ wọ́n kàn ń bẹ pẹ̀lú yín ni wọ́n ń bá yín jẹ ni wọ́n ń bá yín mu ni wọ́n ń bá yín ṣe ni àmọ́ wàláhì ọkàn wọn bọ̀ lọ́jọ́ sọ pé lẹ́rìí bí táwọn ifá in waslan ala subihi fa waslun wa in sarman fa sarmun katolak kò sí first note ẹ̀ ń ti gbọ́ àti àfáà Sisi Adéwọ̀lú àti Yẹ̀sẹ̀ Alúnẹ̀ká ni kò sí first note ẹ̀ ń ti gbọ́ àmọ́ nǹkan máa bá èmi kan jáde ìpè ana bari'un min qawlikum kama bari az-zi'bu min dami ibn Yaqub mo bọ́pọ́ bọ́sẹ̀ ń pa èròǹgbà yín àti àníyàn yín àti nǹkan tẹ́ ń ro wallahi lazim àmọ́ pé mo ní kíníkíní kan pẹ̀lú ẹnìkan tí ṣiṣẹ́ Markaz àbí mo ní nọ́mbà ẹnìkan tí ṣiṣẹ́ Markaz shahada bir rahman kò rí bẹ́ẹ̀ ẹ wá wo àfáà tó jáde nísìn lérí ọ̀rọ̀ Àlìlórí àti Alóore ipe kọkọrẹ́tì ta ló bí gbogbo tó bá wú kálukú kọ́ ṣe wọ́n ní ẹni tó bá fẹ́ fọ̀lú mọ́ òun náà ni òṣìkà olú òun náà ni wọ́n sì fi wọn fọ mọ̀jàmọ́sá lógún nígbà tí a ti ráwọn kìbáàrù tún ò lè sọ̀rọ̀ kálukú ní máa jáde ẹ béèrè lọ́wọ́ ẹni tó sọ pé Ìlọrin ní yù ní ọ̀jẹ̀ ẹ wọ́n ń gbé mísàlù wa Afghanistan ń gbé wa Afghanistan ní yù ń bọ́ ní kọ́mútìrà yẹn wá tí aram náà ní tó ń jà lè lórí wọn ṣe ní jáde wọn jáde náà ìtọ́ bá wù kálukú kọ́ ṣe pẹ̀lú tíra Sheikh Adam ìtọ́ bá wù kálukú kọ́ ṣe pẹ̀lú nẹ́kídù tí Adam ẹ̀ ṣe màásùm bí ẹnìkan náà ọmọ Markazi bọ́ọ̀ náà ti sọ ó ní tí Adam ẹ̀ ṣe màásùm ìtọ́ fi lè mú Mudiru Markazi sọ pé manuwa Imam Bukhari tí Mudiru fi lè sọ pé ta ní jẹ́ Imam Bukhari táwa ní tí Adam náà táwọn náà lè tọwọ́ bọ tíra rẹ̀ fásitì náà ti rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn náà àmẹ́mi ẹsẹ̀ ẹni tí ọ̀wá bá yẹ ẹnìkan jẹ́ wàláhì Al-Qur'an rẹ̀ tẹ́ bá ń parọ́ èmi nu ọlọ́nu jáde pé mo wá takò àfa Adéwọ̀lú ipe mo wá fẹ́ járánkì ẹ̀ lẹ́wọ́ ànàmọ̀ kátà fídíò méjì mo ṣe ká wọnú kíláàsì kìí ṣe àìbù èmi sọ̀rọ̀ pa fàdá àwọn ènìyàn ò ní ẹ̀kọ́ wọn ara ni máa gúgù wọn máa gbé mísáàlù mi jáde ìwọ náà sọ pé fàdá mo fi nǹkan yìí pààrọ̀ ṣe bí ó fẹ́ ra fóònù ó fẹ́ fowó rẹ̀ pààrọ̀ wá ní mú bà wá irú ẹ̀ náà ni fàdá mo fẹ́ ra tíra ẹni èyí sọ̀rọ̀ pa ríra nìkan ni wọ́ọ̀dù ríra yàtọ̀ sí fàdá àmọ́ fàdá pé mo fẹ́ fi nǹkan yìí pààrọ̀ kọ̀lẹ́tírà ó fẹ́ fi nǹkan yìí gbà nǹkan yìí jáde ó bọ̀rọ̀ ní bá àwọn sọ pé ṣé Ádámù ẹsẹ̀ màásùmù tòótọ́ àmọ́ tí ó bá rí bẹ́ẹ̀ ẹ má sọ̀kọ lọ bẹ́ẹ̀
ẹ wá fẹ́ máa gbé ọ di personal issue ẹ wá ṣe nakdu mọ̀ọ́dún yín máa ẹ wá ṣe nakdu sáàtì kí ni àìbùn bí pé jáde jájọ wọnú kíláàsì èmi wọnú kíláàsì jọ láwọn ní mọ̀kátà mo yanjú rẹ kẹsì pé mo fẹ́ jáde tí mo bá sọ wọ́ọ̀dù pé ká wọnú kíláàsì kẹsì pé mo fẹ́ sọ pé àfáàdé wọ̀lú mo tún fẹ́ fi sàǹfààní báyìí lómi láti kọ́ ni èyí ò túmọ̀ kí kálukọ́ máa ṣe tàjá sòsù kálukọ́ máa sọ ẹ̀rẹ̀ yìí tí wọ́n voice note àti tí wọ́n fi ṣe fídíò lórí sí yá ni nǹkan kan náà méjì àmọ́ èmi kọ́ lọ́wọ́ fi àníyàn mi dá mi lẹ́jọ́ kó sì fi àníyàn Adéwọ̀lú dá lẹ́jọ́ tó bá jẹ́ pé èmi bá àníyàn kàti já Adéwọ̀lú àbí Adéwọ̀lú níyàn kàti já èmi àbí Sheikh Adam tí wọ́n fi sọ pé àfi kémi ọjà kémi ọ bẹ̀bẹ̀ lẹ́yìn alẹ́ lẹ́kọ̀ọ́ èèyàn ọmọ yìí èmi ń ṣàlàyé fún yín pé ọ̀tọ̀ ni wọ́n kọ̀ọ̀kan sínú tírà àwọn àfáà tí máa ń kọ tírà àwọn àfáà tó ṣe nẹ́kìdù fàdá yóò máa lọ pẹ̀lú báwò fàdá yóò máa lọ pẹ̀lú báà wọ́n sì sọ̀rọ̀ sí mi bá ń lọ mọ̀ fún ìlú méjì ó sì mú àmì sálùwà èmi wọ́n sọ fún pé àwọn awújáde tó mú wọn náà Al-Qur'an àwọn kẹsí wọn ká wọ́n oníṣẹ́ àdàmọ̀jẹ̀sí lọ nínú kọ́ọ̀sì ibẹ̀ wọ́n sọ̀rọ̀ pa al-qawa'id allati la ta'dun lil-Qur'an àwọn mi bẹ tọ́ yẹ pé sàmáyìn ni wọ́n àwọn wọ́ọ̀dù mi bẹ ọba nù Al-Qur'an tó bá ní o fẹ́ fi mú un ṣe mísáàlì wọ́n sọ fún pé àwọn àyà yìí o kò tẹríba fún kọ́ídà lóga bó ṣe jẹ́ pé Kùránì ni sàmáwò awwal ó náà ní tá kọ́ fi ṣe ujà wúlá àmọ́ tó ti bẹ́ àwọn àyàtú mi bẹ́ẹ̀ náà Kùránì tí ọba kọ́ídà náà wù lọ tí wọ́n bá ní ọmọ ọ̀dà ìwà yìí tàn ń dùn ní matallahi la tuhsuha wọ́n ní ẹn jawabu sharti ò lè wá ní la wà yìí tàn ń dùn ní matallahi fala tuhsuha ní kọ́ídà sọ fún ọ ṣé o lè sọ pé Al-Kùránì ọmọ kéwù àwọn àyà kan bẹ́ẹ̀ tó kọ́kọ́ tẹríba fún lóga àyàtún la takhada'u li qawa'id al-lughati al-arabiyya àwọn àyà mi ń bẹ tó mú wa tó fi sẹ̀rí nínú Al-Qur'an tó yẹ pé kò tẹríba fún kíni o kò tẹríba fún lóga àwọn lóga ní sẹ̀ mọ́ wá wà wíjà fún ẹranko kẹ́rin jáde ó ń sọ̀rọ̀ pa pé Musa tara Musa min qawmihi ń sọ̀rọ̀ nasbul maf'ul ala nasl ila khafil tani ọmọ yìí ansoro ayatun la taqdaw li qawaid al-lugha bẹ́ẹ̀ wá ní àwọn ẹlòmíì tí ń bá ọ̀rọ̀ Lárúbáwá lọ tẹ́ gúgù rẹ̀ jáde bẹ́ẹ̀ náà nínú tíra tó àwọn kan sọ tí wọ́n lọ ni wọn ò ṣe dìrásà wọ́ọ̀dù tá ń lò àwọn kan lo wọ́ọ̀dù wọ́n ń bọ̀rọ̀ lọ ni àmọ́ ká ṣe dìrásà rẹ̀ gangan ká ṣe dìrásà rẹ̀ gangan fàdá ọbọ̀rin ní báwòlù bàdàlì bá a tẹ́ fẹ́ fi pààrọ̀ nǹkan kọ́mọ mẹ́ríkà sọ ma sọ pé mọ́ni ìtòfin lè mú mùdírù mẹ́ríkà sọ pé mọ́ni wà ìmáàmù Bukhari táwọn ò lè fi tọ́ bọ Bukhari táwọn fi lè tọ́ bọ sọ̀yìn Buhari tí jásí pé táwọn oníṣẹ́ àrùn táwọn ò lè fi tẹ́ kọ́ jẹ bẹ́ẹ̀ àmọ́ kọ́ yẹ kọ́ jẹ́wọ́. àti yasalunaka ìjọ kéèsì yasalunaka nílọrin bì èmi ò jókòó lé wallahi lazim mo kú mẹ́ta mo gba hospital lọ ni ìlọ ọdún ọjọ́ náà ìlọ yídi ọdún ọjọ́ náà a tún ṣe fídíò ìjọ tó sọgbó náà ìjòkó lé débi tí kálukú máa fi rò pé báyà bí mo ní kíní kàbí mo fẹ́ sábà tí kálukú fi ń sọ̀rọ̀ yìí kò sí èyí tá a gbọ́ fọ́ ìsinmi tiẹ̀ àmì mi kàn ṣàlàyé fún Adéwọ̀lú ni pé ọ̀rọ̀ yìí o òfìdí kàrú yìí lọ di tamá ọ̀ya ẹ̀yin alábòsí ẹ wá jáde Ìlọrin ló tún wá délẹ̀ yìí ẹni tó bá jáde lérí ọ̀rọ̀ lọ́rin ipe yìí lórí ọ̀lọ́ kí ló dé tẹ̀lé jáde nígbà Markazi òfìdí kàrú yìí alábòsí gbogbo kálukú kí la fẹ́ ṣe ra ní ṣe sí lérí ọ̀rọ̀ Markazi Ọlọ́run bá ti ń tukọ̀ Markazi lọ ká má fi àìlẹ́kọ̀ọ́ ká má fi bàjẹ́ lókù Ọlọ́run bá sì ṣàánú àwa náà ara yìí dá wa mọ̀ pa àìsàn alábòsí èèyàn Afghanistan káfà ká Afghanistan union lérí pé ó fẹ́ lọ Afghanistan àti Ìlọrin kí wọ́n sọ bàbá pé síkàfẹ́ kan wọnú kíláàsì kò mọ̀ pé Afghan mudọ́fù ní stan mudọ́fù lẹ́yìn irú ẹ̀ náà ní bí àwọn Tabaristan àwọn Tabaristan Afghanistan wọ́n sì sọ pé Afghanistan union jẹ́gẹ́ bí Ìlọrin gbogbo àwọn tó bá ti parí pẹ̀lú nùnù
gbogbo tó bá ti parí pẹ̀lú nùnù ká mọ̀ gbé jáde yóò jáde yóò sọ náà nígbà nìkan bá ti jáde lórí ọ̀rọ̀ Markazi Hudi Karuyi ẹ má kó gbé jáde ìkẹ́ ọlọ́run igi ọlọ́run kan máa bá Sheikh Adam wọ́n ti ṣe tiwọn la ma'suma min al-khata àmọ́ kò sí tó burú bí kálukọ́ bá máa jáde kọ́ máa sọ̀rọ̀ débi àwọn tó yẹ pé mustawa àwọn ò tó tèmi nù kéwú nínú lọ́ní ẹ̀kọ́ gan wọ́n máa sọ̀rọ̀ sí bó ti wù wọ́n látara ìbàjẹ́ social media wọ́n kọ̀rọ̀ jáde gbogbo ètò ogun tí kálukú sọ pátákó sẹ́yìn ti gbọ́ o àmọ́ wallahi lọ́jọ́ máa ń sọ pé fa in waslan ala subihi fa waslun nǹkan kan là á pèrè àtọ́wá yẹ pé kájọ máa ṣe náà kájọ máa ṣe wáyé ń sọ̀rọ̀ máa fa sọ̀rọ̀ mu nǹkan tọ̀lẹ̀ àkì lérí ọ̀rọ̀ kéwú lérí ọ̀rọ̀ lóga àtàjọ wáyé ìwọ̀n tẹnumọ́ pé Hamza Tadiya tí mo ń tẹnumọ́ ń jọ sí ṣé ìwọ̀n sọ pé ìtumọ̀ Tadiya nìkan ni Hamza máa tú ń ṣàlàyé àǹfààní fàdájò òfin ilé máa jẹ́ pé kò ní mọ̀ fún olù méjì ṣiṣẹ́ Adamu ló ẹjá àfùdá ẹjá yanjú ẹ̀ mo wá ń gbé àlàyé òní bọ̀ wá gẹ́gẹ́ bí ó ti máa túmọ̀ bí máa àtọ́ngbà mi kálukú wá jáde wá ṣe nẹ́kùdùmọ̀ òdún yín mọ́ wá sọ̀rọ̀ tí mo tìrìtì mọ́ wá ń bú mi wá ń kó àwọn ọ̀rọ̀ ẹ̀rí kan ara yẹ ẹ̀yin náà bá mi bẹ̀rẹ̀ lọ ń bọ́lá ti fẹ́ fi nǹkan pààrọ̀ tẹ̀ ní mú nínú èdè Lárúbáwá fàdéyìtúká bìrúhì bí abi wà ummi fàdá yóò ti wá nìyẹn tabasi na afdi la hawla wala quwwata illa billahi raj ene farago amo ka fe ko ye kálukú ní pé alhamdulillah mo gbọ́n tí kálukú sọ min al bidaya ila nihaya timbasi ni kafa de wo jáde ka wonu class ke mo wa fi ṣe iktikar afaun debi tí ó mo fi sọ gbogbo nton sọ npa mi wallahi alazim wa in wasla ala subi fa wasl in wo ti rorun in si labo sinu mo jáde nígbà la wa na makata ele ye ja ni ìgbà tá wa fẹ́ ṣe sadda ká gbogbo aburú báyìí ká tètè stop ká ṣàlàyé rẹ̀ síwájú aburú nǹkan la wá sílẹ̀ àbí ó sílẹ̀ ó yẹ ká ko ma jáde lórí ọ̀rọ̀ lọ́rin náà ká ko ma mú wá bá ń bẹ no èdè Lárúbáwá Ìlọrin bá ń bẹ no èdè Lárúbáwá tó rẹ gbọ́ nisba mi táwọn àfáà mi ó máa sọ pé ẹja fẹ́ kan ṣẹrú lára àwọn táwọn Lárúbáwá gbé kalẹ̀ àmọ́ àwọn yo ko lu yo ke so ko lu Lárúbáwá ẹlòmíì sọ pé apá nọ̀nù rẹ ẹlòmíì sọ pé ẹnìkan sọ pé ká ṣe ìsìbáàtò ẹnìkan sọ pé ká ṣe àṣùfù kálukọ̀ máa wá gbé wá wọnú èyí náà bẹ́ẹ̀ bá jáde ẹtún mú tíra mi jáde débi ọmọ Ìlọrin tó yẹ kó lẹ́kọ̀ọ́ kọ̀ wá lẹ́kọ̀ọ́ òun náà tún wá kún wọn lọ òun náà tún wá sọ kò tí tó burú kálukọ̀ jáde náà ọmọ kí n gbogbo ajọjẹ kì í sọ ọmọ Sheikh Adam direct èèyàn sílẹ̀kùn lẹ́nu kálukọ̀ ọjọ́ máa sẹ́ǹsọ́ into ba wu kálukú ko we ọba ṣe isbatu non ọba ṣe asfure kálukú ọmọ wa káàkiri náà ni bo ti rí náà no eyo bí ẹ bá ti fedi rẹ̀ síta àwọn òpònú ọ̀kan ṣe ńbẹ joko bí àpò ẹwà ẹran ko bó ṣe fatuwa na rederede náà ni an ti ṣe baasi o ti ní ká mọ̀ o ṣe baasu rederede ni gbé wá ṣé njíṣẹ́ tolo ni àbẹ́ njíṣẹ́ tẹ̀fẹ́ tó bá jí ọmọ tí ò sí lẹ́gbẹ̀ẹ́ bàbá Mudiru Markaz bó lè ṣe dájú ẹ tó bá jí ọmọ tí ó sí lẹ́gbẹ̀ẹ́ bàbá Mudiru Markaz bó lè ṣe dájú ẹ̀ tí kálukú àwọn kòkòrò tó káwọ́ ti bàbá Mudiru Markaz ní ẹranko eléyìí náà wù kìlọ̀ mọ̀ sọ́ọ̀fù kìlọ̀ mọ̀ ọ̀kan náà ló tún wá jáde o mo wá ra àwọn kan tó ṣí ẹgbà tọ̀hún ipe bẹ́ẹ̀ ni wọ́n á sọ pé wọ́n á ń ṣí eléyìí ipe kò síbẹ̀ tí kẹsí wàhálà tó lérí ọ̀rọ̀ mímọ́ ẹ mọ̀ bá ṣe Adamu wájú ẹ lè bá ṣe Adamu wájú kò sẹ́ni tí ò lè katira la ma'suma min al-khata kullu imami yukhas minhu wa yuraddu alayhi ẹṣíà Ìlọrin àáfàá yẹn náà gbìyànjú òun náà ná mímọ̀ ni òun náà tawají ni kò ní dákọ́ ẹ pàrọ̀ àtàní tún wá sọ Ìlọrin ní yù làáfàá yẹn sọ pé yọ lọ Ìlọrin ní yù kálukú jáde Ìlọrin ní yù kálukú jáde sọ̀rọ̀ eléyìí òun náà alábòsí kálukú tẹ̀ bá jáde kíra Ọlọ́run kó ṣamọ̀nà wa o kọlọn kó ṣamọ̀nà wa o kọlọn kó ṣamọ̀nà wa bí tí ń rí nù
ọlọ́mọ bà markaz jẹ́ ọlọ́mọ jà ìtiwa náà bàjẹ́ ọlọ́mọ bà ṣe Sheikh Adamu jẹ́ àmọ́ kálukú nu Ọlọ́run pẹ̀lú tí bá ń ṣe ní kọ̀kọ̀ tó ọ̀tọ̀ ní tí kálukú ń sọ ń ta ọ̀tọ̀ ní tí ń bẹnu kálukú. La ilaha illallah Muhammad Rasulullah. Àwọn kan bẹ wọ́n á dákẹ́ lérí àbòsí pé àpèsè ọ̀rọ̀ ta ẹjá máa yanjú ẹ o. Ẹ bá pe àfa nkọ̀kọ̀ agbẹ́gbọ̀n rẹ̀ bọ́ ti ta gbangba ni tanakud gbẹ́ tí máa kọ́ nínú fanu nàkọ́ ìdí ni bẹ́ẹ̀ bá ṣe ń ta gbangba ẹ ṣe ń ta gbangba kọ́mọ̀dé pé bọ́yẹ ṣàbòsí fúnra yín lábẹ́ nù. Nísìnyí tó àwọn kan wá tó wọn padà á dé bí wọn padà á jáde lérí ọ sẹ́rí Allahu akbar kabira èyàn bẹ́ẹ̀ nù ọgbà èyàn ṣiṣẹ́ nù ọgbà ó sì ní mùlá kásọ̀ kò sì lè yanjú rẹ̀ nù ọgbà kò lè parí ẹ̀ nù ọgbà omi ìlú tí wọ́n sílẹ̀ kálukọ́ jáde wàláhì mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run mo fi búra fún yín ìjáde ń jáde pé mo fẹ́ takò àfa àdéwọ̀ dàbí mo fẹ́ járánkì àbí mo fẹ́ sàbòsí ẹ̀ ọ̀rọ̀ ẹja pa kéwu ẹja dá mẹ́mọ̀ mo fẹ̀mí sí ìmọ̀ pé yọ padà á yíwọ́ kò yíwọ́ fẹ́mi o ìmọ̀ pé wọ́n padà máa bà mí jẹ́ wọ́n máa sọ̀rọ̀ mi láì dá kí fàdọ́ ọmọ lọ dàrẹ́tì ní aláìlẹ́kọ̀ọ́ ọmọ tó gbéṣẹ́ náà òun náà wá ń gbé mọ̀ fún méjì wa ìwọ̀n ka gbogbo akiri tó yẹ pé ìbá gbogbo ẹ̀jẹ̀ ìbá nàrà fantafa yìí fi bọ́ta lérí ọ̀rọ̀ Ìlọrin ẹsẹ̀ nẹ́bí òun náà jáde ẹ bọ́ sọ pé kan lọ torí kékeré ṣèdè Lárúbáwá kálukọ́ ọ̀rọ̀ lọ náà ni ẹ má jẹ́ sábòsí fúnra wa ẹ jẹ́ bẹ́ẹ̀rẹ̀ nǹkan lọ tó bá jẹ́ pé ká dà mú fún yín wàsílẹ̀ ní ara ṣubí fún wàsílù nígbà tí lè gbé kóńbi kájọra fa mímọ̀ láàrin ara wa kájọra ṣàǹfààní ké fúnra wa tẹ́ ti gbé lọ síbi nẹ́kùtù sáàtì ká máa sọ̀rọ̀ síra ẹni lábẹ́nú ní kọ́ọ̀lù ní fídíò kọ́ọ̀lù àbí lábẹ́nú ká máa sọ̀rọ̀ síra ẹni tàtún wá fi lè rọ́ọ̀mọ̀ lọ́rin náà tó náà tó kún wọn tó náà tó sọ̀rọ̀ pé Ibrahim wọn lẹ́kọ̀ọ́ lára àwọn ọmọ kéèké tí wọ́n parí táwọn ti jáde kùlíyà àti bọ́ la ilaha illallah ìjọ làwọn ọmọ yẹn parí kéwú òun náà wá sọ pé Ibrahim ọ̀lẹ́kọ̀ọ́ mo gbọ́ fight note Ibrahim ọ̀lẹ́kọ̀ọ́ òun ọ̀lẹ́kọ̀ọ́ ń tiẹ̀ fa náà ọmọ tó ní ìṣòro tí mo dúró tí àwọn burú jáì fún gbogbo ẹ̀mọ yìí táwọn ẹ̀pẹ́ kálukọ́ dàrú ọlọ́mọdé kálukọ́ lápàdà síbú ìfẹ́ Sheikh Adamu ni ajogun látara bàbá tó bí wa lára Sheikh Suleiman mo sì bá pé àáfàá ní Sheikh Adamu kọ́dà àìmọ́ kéwú tó wọn dùn ní mo tún wá jogún fẹ́ látara ọmọ ìyá mi Mudiru mo Yasin mo tún wá jogún rẹ̀ látara àáfàá mi Sheikh Abdul Fattah Yasin mo wá bá pé gbogbo kánú alàlhàkì wa sọ̀wà èrè ọ̀nà náà wọ́n wá ẹjẹ́ mi náà wá kéwú bẹ́ẹ̀ wàláhì ni wọ́n bá tí mo fi sùn kì í ṣe pé báyà mo ní búgìrì pé mo fẹ́ jára kẹ̀nìkan àmọ́ gbà tó ti di pé ẹ ọmọ ní ìní jáde kò sì jáde dòní ọ̀nà rẹ̀ nìkankan ẹ ń jásí pé afuwan mo tọrọ àforíjì àmì mi dúró lérí pé fàdá o kò lè lọ́mọ fún olù méjì èmi dúró lérí pé fàdá o ẹni tó mú mi sáré wá pé wà tára Musa mi ń kọ́ mi ìrọ́jú lánìí Ọlọ́run ní já lápàdà síbú bọ́rọ̀ bá ti fẹ́ pọ̀ jù yọ padà máa fẹ́ mọ́ so ìwọ náà wá fẹ́ kọ́ sí àmọ́ bó ti gbà dùn mí ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ nẹ́kùtù mò ń dún yín mo fẹ̀mí sí ẹjá jọ yanjú kéwú ẹjá jọ ṣe fáàrí ẹjẹ́ kálukú ọjọ́ wò káwọn ọmọ kéwú náà tún ráǹfààní lẹ́yìn ọ̀la ni mo fẹ̀mí sí gbàgbọ́ yọ padà di nẹ́kùtù sáàtì kálukú máa sọ̀rọ̀ gbogbo voice note tí kálukú kò sẹ́yìn tá a gbọ́ gbogbo tí kálukú sọ kò sẹ́yìn tí ì gbọ́ mo sọ wá máa bo mọ́kìfù kálukú àti àyè kálukú bó ní kálukú ṣe rí pẹ̀lú iṣẹ́ ara mi nítorí báwo kálukú kọ́ máa ṣe ẹ mú Ìlọrin ní yù Ìlọrin ní yù òun náà tún lọ Ìlọrin ní yù lọ àbọ̀dé akáfọ̀ tún bá sùn wọn wo wàláhì ọdẹ akáfọ̀ tún bá sùn wọn wo àá sọ lérí ẹ àmọ́ àwọn kan fẹ́ kọ́ sàlàyé inú ilé ká tó máa sọ̀rọ̀ ta ni wassalamu alaikum warahmatullahi wabarakatuh.